Africa Content TV. Na Ahmada bainahum huwa as'adu. National Chairman PCRC. Ya fakhara Makkata tamjadan madinatun bika kam rijalin fil biladi tamajjadu. Ẹ jọ̀ọ́ gbogbo àwọn tí Ọlọ́run ní ká wà níbí, àwọn tí wọ́n ń cover mi wọ́n lè gbága. Torí Apelogun tí ẹ̀ ń wò yìí, aṣíwájú àdínì tòní, bàbá àdínì gbogbo Rẹ́mọ àtàwọn oyè míì tí wọ́n ti jẹ ọkùnrin tó wà níwájú ìdá wọn lóhùn. Sámà àti ilẹ̀ ti sẹ̀, ilẹ̀ ta sí i. Mo ní ìyàwó lọ́fà lónìí. Bẹ́ẹ̀ bá dépò tá a dé yìí bí ìbá ṣe ní ìrẹ́gbẹ́ kò sígbà tí ò ní bísì. Àfẹni tí Ọlọ́run bá fẹnu rẹ̀ tú ọ̀rọ̀ nínú ìgbà lókù. Kódà bí irú ọba rẹ̀ ni pé aláàárín ọgbọ̀n ìṣẹ́jú ọlọ́mọdé ara padà sí ibú. Nǹkan dénú. Mo fẹ́ kẹ́ jẹ́ ká gbádùn ara wa. Rìnrìn nídìí ìsásùn ìfà wàhálà ni. Ẹ jẹ́ kí aṣíwájú àdínì fún gbogbo kílẹ̀ pé Ogun State, bàbá àdínì gbogbo Rẹ́mọ kò yí ẹni kódà joyè lọ́dọ̀ mi lọ́fà. Mo kí bàbá ìmáàmù wa àgbà ìmọ̀ bẹ́ẹ̀ ṣe ń tún ẹ dákun o. Ìmáàmù ní iye wa. Pírẹ́sidẹ́ǹtì gbogbo ìmáàmù Ogun State. Ẹjọ́ ẹ̀ ń tẹ dúró ń bí orú ti dé. Ẹja Ṣẹ́gun ò wá sọ́nà ọ̀dọ̀ mi ń bí kálukú ló ní tí ò bá láàmú. Ṣẹlẹ̀ yóò gbọ́ Yorùbá. Bàbá wa ní Ẹ̀gbá. Bàbá wa àgbà Bangbọ́lá El-Markazi. Bàbá wa ní Akilẹ̀ Ìjẹ̀bú. President wọn níbẹ̀. Bàbá wa ní Rẹ́mọ Chief Host wa àwọn àlejò máa jókòó báyìí. Inshallah. Mo kí Wakilul Muslimin ilẹ̀ Yorùbá Edo and Delta State. Mo wá kí aṣáájú tiwa ní gbogbo ilẹ̀ Kwara. Ẹ ṣe ṣéwù lẹ́ẹ̀mẹ́ta ni. Sheikh. Bó o lọ wí. Sheikh. Kan tó kilẹ̀ dáadáa kọ́. Sheikh. Wallahu ya'asimuka minan nas. Amin. La takhafu. تركوا ولا تخشى ولا حول ولا قوة إلا بالله. Àwọn yẹn ni bàbá wa Emir Madibo. Ainul Amir ojú bàbá wa Emir. Mo kí Saiful Qadiri. Mo kí bàbá ọba tí wọ́n ó sí wa. Bàbá wa Àká kárí gbòmò kìyìn o. Ọ̀fẹ́ mọ́lá. Bàbá àdínì ilẹ̀ Yorùbá ọ̀rẹ́ wa púpọ̀. Apàdé ìgbà tá a joyè ní ìmáàmù wa ní Ọ̀tà Àwórì. Àtúpàdé ọdọ̀ Yasa Táàrù níjó ní. Mo kí olóríire
tó dùn wá nú jọ sí deputy governor. Alájà wa Naima ẹ wò mí mo bí ìbejì. Deputy governor ní kíyàn àbí. Mo wá sọ ní Naima ó kọ yìí mo sọ. Mo sọ Naim mo sọ Naima. Ẹ̀dùn wa nú jọ ni mo kí mínísítà wa fún transportation. Minister of Transport mo kí gómìnà wọn ti wá wọn kà wá sí ni tí wọ́n pè wọ́n sí l'Abuja mọ́sọ̀ọ̀sẹ̀ ni gómìnà tó fẹ́ sọ̀kalẹ̀ láyọ̀ ọ̀nà ló ka tàwa àfáà sí gbọ́dọ̀ má débẹ̀ àwọn bàbá mi nù bá kí gómìnà o. Mo kí gbogbo àwọn olóríire táwa ń bí torí kò tó lórí ibú ń bí kí ọba àgbẹ̀jẹ̀ bí àmì ìlà àfáà àgbà gbogbo Lagos State láti jọ bẹ tipẹ́tipẹ́ lẹ́kọ̀ọ́. SSG wà níbí mo kí wa àti chief of staff mo kí gbogbo wọn mo kí Elfulani mo kí púpọ̀ Mulku Suleiman yewa mo kí bàbá mi jẹ́ ìṣíwá máa tó jẹ́ ń ṣe bẹ́ẹ̀. Ngbà mo dé ọ̀dọ̀ púpọ̀ àwọn ní á dìde fún mi. Ẹni tí ò bá tẹ́rí kì í mọ iyì àpọ́nlé. Tẹ́ fi máa lò lọ tẹ́ máa lò lọ ẹ̀ ní pàdé àbùkù. Àmín. Wọ́n tírìtì mi pé sí ní stéètì wa òun wà máa bọ̀ ní Kwara. Ẹnì kan ò ní dìde kì í ṣe ayé yìí mọ́. Lójú ẹ̀ tó ní Kwara ní ti ń sọ yìí. Imam Offa and others. Mo kí n púpọ̀. Fún àgbàlagbà kí. Ọ̀rọ̀ tí wọ́n ní kí n wá sọ ọ̀rọ̀ tí ò pọ̀ ní. Mo kí Amirul Wa'izin. Tí wọ́n ti bá a sọ̀rọ̀ nísìnyí. Bàbá ẹ̀ wá Apelogun. Ẹ jòkó dáadáa. Àjòkó tàwọn àgbàlagbà máa ń ṣe bẹ́ẹ̀ sí ọmọdé. Ka'annaka qad khuliqta kama tasha. Olóyè Apelogun ẹ̀mí àní ń bọ̀. Wa idha ruziqta. Àbọ̀ ẹ̀mí àná. Khaliqatan mahmudatan. Àbọ̀ ẹ̀mí àná. Faqad istafaka. Ọ̀qasimul arzaqi. Bàbá Ìlọrin ní ọgbà tẹ̀ ń wò. An-nas hadha hasbuhu malun wa dha ilmun wa dhaka makarimul akhlaqi. Wọ́n ti rí mẹ́sàgì ọba ẹ̀mí àná. Ọ̀rọ̀ tó wà very very important. إذا رزق الفتى وجها وقاها تقلب في الأمور كما يشاء. Gbogbo tí olóyè ọmọ wò lẹ́gbẹ̀ẹ́ ẹ kó sí wọn lẹ́gbẹ̀ẹ́. Mo kẹ́yìn àgbàlagbà yẹn àfa ńláńlá o. Ẹ̀yin bàbá wa tààrà. Bàbá wa Apelogun aṣíwájú àbí àdínì gbogbo kíni Ogun State bàbá àdínì gbogbo kíni Rẹ́mọ mọ̀wọ̀n jẹ́ ọba yẹn rojọ́ bí ìgbà tẹ́ ẹ pe Ọlọ́run ní Apelogun pé bí mo ṣe fẹ́ kọ́ dá mi ní tí bá di ọdún báyìí mo fẹ́ dà báyìí ọdún báyìí mo fẹ́ dà báyìí ọdún báyìí mo fẹ́ dà báyìí bí ẹni pọ́lọ̀ ń kó kọ́ ẹ̀yin lẹ sọ fọ́lọ̀ ń pé kọ́ báyìí. Khuliqta mubarra'an min kulli aibin. Bàbá aṣíwájú àdínì bàbá àdínì kápẹ́ náà ní ká máa dí bí ìbò níwájú Ọlọ́run ní níbi tá a pọ̀ dé wọn ò ní jẹ́ débi ẹ̀dẹ́. Ka'annaka qad khuliqta kama
تشاء. Báríkà mi tẹ́ ẹ bára yín. Ọ̀rọ̀ mi ò ní jágùn orílẹ̀ ayé yìí. Ọlọ́run ló ní ayé. Mo fẹ́ kẹ́ gbọ́ mi yé lónìí. Àmọ́ ẹni tó bá wù Ọlọ́run ni máa jogún ayé fún. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله Àkọ́lé ọ̀rọ̀ mi rò. الرحمن الرحيم. Jàmáà, bí ìbásọ́lọ̀ ni máa jogún ayé fún yàn. Deputy governor bẹ́ẹ̀ kọ́. Á lóbìnrin ni àbí. Sóbìnrin náà ni dírẹ́fà wọn. Ẹ dá mi lóhùn. Kí ló dé tọ́lá ń so obìnrin tọkùnrin yóò máa sáré tẹ̀lé? Ẹ jọ̀ọ́ ọ̀rọ̀ lẹ́ni wá sọ. إن الأرض لله. Ẹ farabalẹ̀ Ọlọ́run ló ní ilẹ̀ ayé lóòótọ́ ṣùgbọ́n má jà tanra wa á ní ayé jura wa lọ. Alùpùpù ọ̀rọ̀ sọkúsọ. Àwa jọ ní ayé ṣé bákan náà láà ṣe lu ayé ni. Gbọ́tọ́ lọ wà láyé bàbá tọrọ jẹ ọ̀jẹun èyí ṣe tó tú ẹni tó ń tọrọ lọ́wọ́ ẹ̀. Deputy Governor. A lè lo ayé bákan náà tó rà ní ayé bákan náà. Mo fẹ́ sọ lónìí nù torí ti ń dá wàhálà lẹ́nu. Bóòlù ọ̀rọ̀ rẹ sì wá rí báyìí. Padà sọ́dọ̀ Ọlọ́run. Ohun tí ó ṣe ló ti ṣe wù. يورثها من يشاء من عباده. Kábíyèsí ẹ tó wu ọlọ́ọ̀bá ní máa jogún ilẹ̀ ayé fún. Wọ́n dì mí lójú ọkùnrin ìdákùn fọlọ́bìọ́. Sọ̀rọ̀ ẹ̀ tó fẹ́ dùn nínú òun náà ló ní máa sọ̀rọ̀. إن الأرض لله يورثها من يشاء من عباده. Bàbá wa àgbà lábẹ́kúta. Ṣé ìyàwó wọn nù ni? والعاقبة للمتقين. والعاقبة Lẹ́fẹ̀ wá. للمتقين. Ẹ dúró síbẹ̀ yẹn. Lórúkọ ìlú tá a ti jọ wá ẹnìkan gbọ́dọ̀ ta fèlèfèlè. Ẹ dúró lẹ́gbẹ̀ẹ́ mi. Lẹ́gbẹ̀ẹ́ kánópì. إن الأرض لله يورثها من يشاء. Tẹ́ ẹ bá jí wọn gbádùn ọ̀rọ̀ yìí, àyẹ̀ ńláńlá tó wà yìí, ó ní tí ẹ fẹ́ mú níbí. Mo kẹ́rẹ́ jù ẹ̀ka ń wáyà. Ọmọ ìyá mi tí ó padà wojú agbo ní ìsìn. من عبادي والعاقبة Ká ń wáyà. للمتقين. Ẹ jọ̀ọ́. Bí dákun torí Ọlọ́run ní ṣòfò. Ẹ̀yin bàbá tẹ ẹran mi ń ṣe. Ẹ jẹ́ n túmọ̀ díẹ̀ nínú tí ó máa ṣẹlẹ̀ láyé. Káwá ṣètò bí wọ́n ṣe ṣe tàbárùkí. Ẹ gbọ́. Tàbárùkí ẹ gbọ́. Kágbó fáwọn àfáà. Bí ìbá tó sọ̀dọ̀ ọ̀rẹ́ mi ọ̀ràndà tó jókòó yìí. Àti ọ̀rẹ́ mi ẹ gbọ́ ṣé ìsìkìlù yìí ẹ gbọ́. Kò sẹ́ni tó tó bẹ́ẹ̀ máa láyé torí mo ti ní lárí. Nínú àfáà tí wọ́n sọ pé orí jẹ ní Nàìjíríà àtayé lápapọ̀ wọn ò lè yọ mí kúrò ńbẹ̀. إن الأرض لله يورثها من يشاء من عباده. Ṣùgbọ́n gbogbo táǹtì lónìí àjọ ń ṣe ni Apelogun ti sìn á kọjá ká mọ̀ ṣe á sọ agbára kalẹ̀ fúnra wa lónìí. Tójọ́ tí Apelogun ń sáré tẹ̀lé káàkiri wọ́n pè mí lọ ń lọ mú lọ́fà èmi lọ ń lọ mú sáfà ọ̀pọ̀ láyé ni Ọ̀fà náà wá ṣe kídìmọ̀ Apelogun lónìí. والعاقبة للمتقين. Wọ́n dìyàn lójú ọmọ yóò. والعاقبة للمتقين. Bàbá wa Imam wa àgbà. President General àgbà àfà ńláńlá. Jàmáà wa ayé tá ń lò lọ́wọ́ yìí. Àwọn mélòó la ní? Ṣé òyìn sí kílù? Wòkílù. Èèyàn mélòó gan ló ní ayé? Bọ́ọ̀bá ti sínú àti mo fẹ́ kà yìí lọ dì mọ́ tó bá ti débẹ̀ ọ̀ sínú ayé. الله. إذا لم تر الهلال فسلم. Ìwọ tó bá jí tó bá ti rí òṣùpá tó yọ lọ dì mẹ́ni tó bá rọ́ṣùpá ó ti ní ayé jù ọ lọ. Aláwìyé. لأناس
أناس رأوا بالأبصار. Amada alamu. Àjọ ni ayé. Àwọn làjọ láyé. Mo ń bọ̀ nísìn láti Ọ̀fà tí mo fi débi ọlọ́pàá ò dá mi dúró. Kẹ̀kẹ́ lásán ni wọ́n dìbò àkàlẹ̀ lọ́wọ́ tiẹ̀. Wọn ò ṣe dá mi dúró. Wọ́n dá mi dúró kí wọ́n dá ayé dúró. Where's your particular? A ti dá ọjà. Identity rẹ̀ dà, èmi ni identity ara mi. ID card, èmi ni ID card ara mi. إذا لم تر الهلال فسلم. Sẹ́yìn sí kílù, mo ṣe àràfà kan tí o ti gbà nísìn. Gbogbo obìnrin kan ní wọn ní kíní kan bá dán dúró, mo bá dé Jídà. Mo ní níbi tẹ́mi ti wá Nàìjíríà, a máa súpó. Gbogbo mi tẹ́ ẹ dá dúró yìí, opó mi ni ẹ sí wọn sórí pásítọ̀tù mi. Àwọn ará 20 mo sì kún ọmọ kan mo sì kún ọ jáde padà. لأناس. Ẹ máa rà sókòtò, àwọn onájọ láyé. Bẹ́ẹ̀ bá jọ láyé, n tún bàbá Imam wa ní Abẹ́òkúta bá fà lọ́fà bàbá ní kú dànù. إذا لم تر الهلال فسلم. Bàbá Imam, ṣe wọ́n lè jọ ní ayé ni. Dandan táyì ó ṣe tẹ́ mo jẹ kó dàn wò bí o bá ní gbé sínú sàárè níjọ́ náà. لأناس Ẹ̀dọ́kọ̀ ẹ̀jẹ̀ kí Apẹ́lógun kó wọn jọ Apẹ́lógun. رأوا بالأبصار. Wò mí oníkọjá kẹ́ndí alójú ẹ má jẹ́ kí ọ̀gàn kó bá yín ní pàkọ́. لأناس. Dákẹ́dákẹ́ ẹ mọ̀ túmọ̀ rẹ̀ mo tà fi ní kí Apẹ́lógun ó dá dúró a fẹ́ dá agbára jọ fún ni. Gbogbo tá à ń ṣe lọ́wọ́ ẹ̀ bí ṣe ń dùn máa wọ̀ ọ̀rẹ́ ní bí olórí ibú nínú. Ẹ pè é sí gbangba àta ẹ̀ sì kí ọ̀rẹ́ ẹ fẹ́ fà á fún ayé kí wọ́n mú nù. Ẹ máa wù wá bá wa ní ẹtẹ́jú mọ́ gbogbo tó wà lára wa kó dára yín padà. إذا لم تر الهلال فسلم. Mo kí ọ̀tún ẹ̀kẹta Imam. لأناس رأوا بالأبصار. Bàbá mọ̀rọ́ tí mo há ní dúnìyà. Allah. Àwọn mélòó gan-an lè fọ́ sọ pé àwọn tá a láyé ni. Bọ́ọ̀ bá sí ibẹ̀ kò sínú orí ibú o lọ dì mẹ́ni tó ti wà mẹ́ni o. Torí kò ní kárí. Ẹ gbọ́, ọ wá ń lo fóònù, ó ti kú, ọ wá lọ nílò ẹni tó ní jẹnẹrétọ̀ kò sì sí nánú ìlú, ọ nílò rìcháàjì ẹ̀. Mọ́kà, Màdínà àti mọ́tò tí wọ́n fẹ́ fún ọ ní rí gbọ́ fóònù rẹ ti kú nù. Báyìí rẹ bá ti rà lọ́lẹ̀ táyé rẹ ń dán kó fi tiẹ̀ kún tiẹ̀ kọ́ dé èèyàn. Ọ̀rọ̀ kọjá òní kí Apẹ́lógun mọ́ lọ́lẹ̀ rẹ lọ dá nǹkan jọ. Bàbá Al-Umara àwọn tẹnu wọn gbapá àlàyé bàbá àwọn aláṣẹ ni ọ̀tọ̀lágo tá a lábẹ́rẹ̀ ìgbà gómìnà dé gìrìgìrì kálukú máa sáré ká. Tàwa tún wá láàṣẹ tán tó bá ní mò ń wẹ̀ lọ́wọ́ mo fẹ́ kó di 1:30 ọ̀sán ẹ̀ kàn máa kùnlẹ̀ lọ́ máa tọ̀lẹ́ máa padà. Ẹ̀gbọ́n tí mo wí. Program wa ó fast forward ẹ̀. Tẹ́nìkan ò sì gbọ́dọ̀ gbin. Bọ́ ọba ìpín tó kù tó lò báyìí, ọ lọ lómi tí ò ti Ọlọ́run ni. Bẹ́ẹ̀ bá ti ráwọn aláṣẹ respect wọn. Àwọn alábí ò sí ń bẹ. Oṣù yàrá lọ́pọ̀ ò sí ń bẹ. Àlùbáríkà ó kú òráyè rẹ ni. Onánu nísìn. Deputy Governor ṣèbómi ni. Èmi náà sì níyàwó ńlé. Kálukú ní kíkan wá débí ní sọ́wọ́n ní sẹ́yìn lẹ́ sọ̀rọ̀ ni àwọn tí ó nà pàmbé níbí pé kò ní dá fún bàbá rẹ lọ́nà ọ̀run ta ló ń pè báwọn. Bàbá Imam a ní ayé jura wa lọ mo sọ bẹ́ẹ̀ lónìí. Ọ̀rọ̀ tí wọ́n sọ tí wọ́n ràn ní eléwé ẹran lèmi ó sọ tí wọ́n bò mí ní mọ́tò. Ọ̀rọ̀ kan náà sì lájọ ń sọ tí ẹ sì lè rán Ọlọ́run. Bàbá ẹlẹ́ẹ̀kejì àwọn tí wọ́n ní ayé bàbá al-agniya àwọn ọlọ́rọ̀ wọ́n ní ayé o ọ̀sàgbà rẹ̀ lóòótọ́ àmọ́ Ramadana ní bàbá délé rẹ̀ ọ̀rí nǹkan tó ìgbà wẹ̀ fọjọ́ orí ibú tó ń gbé kálẹ̀ lọ dìmọ́ ọlọ́rọ̀
Ànábì náà jí sí Ọlọ́run fà. Ó yí ńjọ́ táwọn ọlọ́rọ̀ tí wọ́n dá sí fún lẹ́nu rẹ̀ tó tókè. Ìyá àfa àti sàtàn gbéraga tẹ́ ń rí ọlọ́rọ̀ òfin. Ọdún Mẹ́kà rẹ̀ di 3. Ìwọ tó lówó tó fi débẹ̀ o. Ṣèbí wọ́n rán ọ ní ọ̀dáwọ̀ Mẹ́kà jọ rí ni. Kò di méjì. Ẹlẹ́ẹ̀kẹta. Al-ulama'u. Àwa àfa. Ẹni bá là sínú ayé ó ṣòro fún láti gbé. Apelogun ga àbí ò ga? Ẹ dá mi lóhùn. Sọ́nà ò tóbi Apelogun. Ẹnu akẹ́gbà pé àwa là fà wọn. إذا لم تر الهلال فسلم. Kábíyèsí àkáríwò. لأناس Very handsome. رأوه بالأبصار. Ọ̀tọ̀ nípa ẹ̀jọba ẹ̀tún wá fáìn. Ọba yìí mà fáìn kẹ̀. Abẹ́ẹ̀rí ọba ni. Bẹ́ẹ̀ lòrùn pa eré báyìí. Kábíyèsí sóòrùn pa eré báyìí. إذا لم تر الهلال فسلم لأناس رأوه بالأبصار. Níbi tí ti wá bẹ̀rẹ̀ ṣe. Fún mọ̀ ẹni ọba. Ẹ jọ àwọn tí a tún ní ayé. Àwọn làwọn ń tẹ̀sùbà àti ń sin lọ́hùn. Mùlùkù Suleiman. Bàbá wọ́n náà bá tiẹ̀ kọ́ nǹkan wọ́n lè bẹ́ẹ̀ kó yí padà fún ọ. Àwọn kí wọ́n yí Ọlọ́run náà ni wọ́n lò against ẹ. Pé Ọlọ́run tí ó sì ṣe yóò lọ gbá ọba lójú. وهم للناس في الدنيا أمان. Mo kí aṣíwájú àdínì. Bàbá àdínì. Látàṣà náà sí ibaka mina dúnìyà. Gbogbo tọ́lọ̀ ń fún yín. Ẹ fi sórí burúkú. Ọlọ́run wá ní káwọn àgbàlagbà ó pé máa bọ̀ nípò wa. Wọ́n lè kọ́ kéré ọtí dàgbà láyé. Bẹ́ẹ̀ bá lówó ńkọ́. Ọwọ́ à ń fọ ọgùn ànímù. Ọfún aláṣọ ní káwọn ọ̀rá lò ó. Ṣé wọ́n lọ fún alára tágbé sí ni? Ọdẹ fìlà ọfún afìlà ọ̀nìkà máa dé lòdì ẹni à o. Ìwọ lọ fún alórí tá a dé sí ni. Ṣèborí sàgbà fìlà. Fìlà lè bọ́ sọ̀nù orí ni ò gbọ́dọ̀ bọ́ sọ̀nù. Jàmáà wa, àmọ̀ gbowó àmọ̀ tí nǹkan bọ̀ láàrin. Tọ́rọ̀ ní ẹ tí ó ní ìdí ọ̀rọ̀ pam. Èmi sì kọjá kí n sọ̀rọ̀ síwájú kí n máa gbowó. Rárá, owó tí ó ń là mí yóò mọ̀ ọ́rọ́ tòótọ́ lákàntì mi kí ló tó sún lónìí ni. ما حسن. Mo wà ní Imam Offa, àwọn náà ó fún kò tí ẹ lè sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ mọ́. Mo ti kọjá báyìí láyé. أن يمدح المرء نفسه. Tọ́ni kí n kọ́ pé. ولكن أخلاقا تذم وتمدح. Tọ́ni kí n kọ́ pé o. ولكن أخلاقا تذم وتمدح. Aṣíwájú. Bàbá. Pẹ̀lú bá a ṣe jọ jẹ́. Èèyàn lásán ò lè gbé yín dìde mọ́. Àbí èmi lè gbé yín dìde. Ẹ bá ń gbọ́ ọ̀mùrẹ́là mi lọ, kábíyèsí ẹ má bínú. Àwọn aláfíà joyè kó rùn mọ́ pa wọn. Ẹ lọ bá ń gábò lórí. وما حسن أن يمدح المرء نفسه. Àmọ́ kí wọ́n tó débí. A máa wí fún wọn. Subhanaka rabbil izzati. Ọ̀sìnbẹ̀. أما يصفون بصفتي وأتم الله جلاله. الله جل جلاله. سبحانك رب العزة عما يصفون بصفتي وأتم الله جلاله. الله جل جلاله. حمدا لحي دائمي شكرا لرب العوادي صلوا شفيع جميعكم خير المخلوق محمد. سبحانك رب العزة عما يصفون بصفتي
وأتم الله جلاله الله جل جلاله حمدا لحي دائم شكرا لرب الأوهد صلوا شفيع جميعكم خير المخلوق محمد سبحانك رب العزة عما يصفون بصفتي وأتم الله جلاله الله جل جلاله àtọlọ́wọ́ ni àtàlágbára ni صلوا شفيع جميعكم alẹ́ níwà خير المخلوق محمد gbogbo ẹ̀dá tí o bá níwà kò lè rán gbé. سبحانك رب العزة عما يصفون بصفتي وأتم الله جلاله الله جل جلاله حمدا لحي دائم شكرا لرب الأوهد صلوا يا جميعكم خير المخلوق محمد سبحانك رب العزة عما يصفون بصفتي وأتم الله جلاله الله جل جلاله وأتم الله جلاله الله جل جلاله. ẹ̀yà fún àmì ẹ̀sìn aṣíwájú àdínì bàbá wa rárá ẹ jẹ́ bá mi sọ̀rọ̀ bàbá ẹ jẹ́ handle aṣíwájú sẹ́ẹ̀rí sẹ́yìn sí kílù èmi tẹ́ ẹ ránṣẹ́ àgbàlagbà ọmọ àgbàlagbà bàbá mo kẹ́yìn tẹ́ ẹ sàgbọ̀n níbi ẹnu ẹ̀yìn máa àmọ́ mo ní tọ́pọ̀lọpọ̀ òní nínú mọ́mú Nàìjíríà lónìí bàbá kí ni mo ní tí wọn ò ní ẹ má bínú o ẹ gbọ́ kì í ṣèyìn o ìsìkìlù ìyẹn ó sọ fún mi náà ẹ ní tí mo fẹ́ sọ yìí ẹ láàjọ ní ẹ ní èmi fúnlu Ọ̀fà nínú ọmọ ìyá kan bàbá kan tẹnìkan ò jẹ làwa èmi lẹ́lẹ́kẹ̀ wá tó jẹ. Allahu Akbar. ó yẹ púrúfù ẹgbẹ́ ẹ ní. tí ìràn mi ò jẹ́ la wá rí. Bẹ́ẹ̀ni, àtọ̀dún náà ti tẹ̀lú. ẹlẹ́kẹ̀rẹ́ lẹ́yìn ẹlẹ́kẹ̀ta mo sí ní ọyìn kẹ̀. Allahu Akbar. ẹlẹ́kẹ̀wá lèmi. Ẹlẹ́kẹ̀wá. láti yí ẹsẹ̀ ti tẹ Ọ̀fà ìyá kan bàbá kan tẹ́nìkan ò jẹ́ la wá rí. sọ́ọ̀tì yẹ kí n gbọ́. Àbí sọ. láti Yorùbá ànábì ò sí bí ni. Sallallahu alayhi wa sallam. bá a yẹ gbọ́dọ̀ dáadáa ṣé wàá sí kílù. ẹ gbọ́ dáadáa báyìí àwọn ọ̀rẹ́ wa náà ti ń wọlé. bàbá aṣíwájú ẹ kọjú sí mi kí lẹ fẹ́ gbé kalẹ̀ mo mọ̀ yẹn mọ̀ mí dáadáa wọ́n ti lọ gbé wá àbí ẹ bá ń gbàgà fún ọkọ̀ òjòkó torí àgbọ̀dọ̀ dàn án láàmú gbàgà ìwọ́sẹ̀ gọ́ọ̀bù ńlá ń kàwé báwọn kò rí chief of our land ní orí rẹ pé umbrella mi gangan ní ẹ gbé sórí ìwọ àṣìbá kámẹ́lá tí mo ń lónù àwọn ọ̀rẹ́ yín dà ẹ pé ọ̀rẹ́ yín tó dé ní 40. Bẹ́ẹ̀ni, alélógójì. ẹ fẹ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ owó àbẹ fẹ́ ṣàlàyé ọ̀rọ̀ dúró kí lẹ fẹ́ sọ náà torí ọ̀pọ̀lọpọ̀ fún Apelogun. tẹ́ bá no ọ̀rọ̀ wa náà lẹ fẹ́ sọ wọ́n ti lọ gbé wá kí náà wí. Wọ́n náà plan coup. kúùpù ní plan àbí wọ́n ti mọ̀ pé ó yá ẹgbẹ́ fún ọ ní ẹsẹ̀ kágbọ́n tó ṣẹlẹ̀ wọ́n náà plan kúùpù ni. Bismillahirrahmanirrahim. Allahumma salli ala Sayyidina Muhammad wa ala ali Sayyidina Muhammad kama sallaita ala Sayyidina Ibrahim wa ala ali Sayyidina Ibrahim fil alamin innaka hamidum majid. Allahumma barik ala Sayyidina Muhammad wa ala ali Sayyidina Muhammad kama barakta ala Sayyidina Ibrahim wa ala ali Sayyidina Ibrahim innaka hamidum majid. Kì máa ti nítorí speech mi ó ṣe ń padà ń bọ̀
owó tí wọ́n láwọn fẹ́ gbà ń sìn owó méjì la fẹ́ gbà bí ilé ni. Owó àkọ́kọ́ òun ni pé owó láwàní ìyẹn ni wọ́n fẹ́ gbà. Owó ẹlẹ́ẹ̀kejì ni mosque wa, central mosque wa, ó need the urgent attention. Àwọn tí wọ́n dẹ̀ bá mi wá, mo ti ṣàlàyé fún wọn wípé bí a ṣe fẹ́ ṣe, nítorí pé tí a bá ná owó tó tó yìí, tí gọ́fúnà wa bí, tí deputy governor wa, SSD wa, tí head of service wa, tí ọ̀gá mi ní àti Abuja, distinguished senators Saheed Ahmed Alkali, honourable minister of transportation, tí wọ́n wá, tí DIG Dansuki tó wá, tí DIG Abdulmojid Ali tí wọ́n wá, tí DIG Janga tí wọ́n wá, tí akànkúrò ń bì, tí after Turbaning, tí mosque yẹn tí ò feel impact wa, is like exercise on futility. So gẹ́gẹ́ bí anybody tí wọ́n bá dẹ̀ bestowed title or the entrust for any position is according to hadith of Rasulullah, Roisulukomi Hadimu, that person should see himself as the obedient servant of his constituency. In view of this, I'm employing all my friends. The money that we want to collect now is meant to be Turbaning money. The second one is we go on endowment of Ishagam Central Mosque money. Gẹ́gẹ́ bí where is the ní side ọ̀dọ̀ ti tèmi, ní side ọ̀dọ̀ ti tèmi, region mẹ́rin ló wà ní Ogun State. Àwọn mẹ́rẹ̀ẹ̀rin ló wà bí nítorí pé kó tó di èní àìmọye mọ́ṣíkílà tó ti fẹ́ wà lórí nǹkan tí à ń sọ ẹ̀, but I promise them that it won't be. I will make sure that I give anybody whom what they deserved. So by God's grace, ó máa tó débi. Ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin tí ẹ bá wa wá láti A to Z, nítorí pé gọ́fúnà kánjú ni o, òun ni wọ́n ṣe láwàní ẹ̀ ní express. Tí kò bá jẹ́ bẹ́ẹ̀ àti ìléwé láwàní ẹ kú mọ ọ́fíìsì tí wọ́n lélẹ́yìí. Àwọn ń gbowó bí àwọn pásítọ̀, wọn ò dẹ̀ gbé nílé ṣọ́ọ̀ṣì. Definitely ṣọ́ọ̀bù tí wọ́n lélẹ́yìí lénìí, wọ́n gbọ́dọ̀ fún wọn ní ẹ̀tọ́ wọn, àti wípé ká lè róye yìí lò pẹ́pẹ́. We need to give honour to whom deserve it. Ẹ jọ̀ọ́ torí ti Ọlọ́run, gbogbo ẹ̀yin tẹ́ bá mi wá, ó lè jẹ́ 10,000, ó lè jẹ́ 20,000. A fẹ́ gbowó láwàní báyìí. Ẹni tó dẹ̀ ní jù bẹ́ẹ̀ lọ, ẹ jọ̀ọ́ èmi lẹ̀ ń jẹ́ sí o, Ọlọ́run á wà pẹ̀lú yín. Bàbá oníkálukú owó wọn ti wà nínú bọ́ọ̀sì wọn. Níbi tẹ́ ẹ gbé sí. Níbi tí mo gbé sí. Ṣé mọ̀ gẹ́gẹ́ bí peculiar economic challenges we are facing in Nigeria now, we don't need to announce we donated so amount of money. Tó bá jẹ́ mosque endowment, a lè announce yẹn nítorí pé wọ́n mọ̀ pé yẹn charity ni, ilé Ọlọ́run la fẹ́ fi ṣe. Ọlọ́run kó dúró tì wá. Eléyìí tí ẹ̀gbá lélẹ́yìí. Ẹ̀yin